bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ ajé ti ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí the 12th of January 2026 ìyẹn ọjọ́ kejìlá nínú oṣù kìíní ọdún 2026 bó tilẹ̀ jẹ́ pé ó ní ariwo ló tún sọ jáde tí àwọn èèyàn tí wọ́n mọ̀ pé ìjà ó wà láàrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Àrùsà àkọ́kọ́ àti ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́, ṣùgbọ́n tó jẹ́ pé ibẹ̀ kọ́ ni wàhálà wọn ti bẹ̀rẹ̀ o. Láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kejìlá ọdún tó kọjá ó ní wàhálà náà ni ó ti ń bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì. ẹ̀rọ ti pé lọ́jọ́ Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí níbi ètò kan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé tó ṣagbátẹrù ẹ̀ ó mà ní ó ti pe gbogbo àwọn ọba ńláńlá ìyẹn ètò àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta interfaith láti kí ọdún 2026 káàbọ̀ àti láti gbàdúrà fún ìpínlẹ̀ Ọ̀yọ́. inú ti pé gbogbo àwọn ọba ńláńlá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn èèyàn pàtàkì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi ayẹyẹ náà tí gómìnà Ṣèyí Mákindé tó ṣagbátẹrù ẹ̀. Aláàfin Ọ̀yọ́ ti wà ńbẹ̀, Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wà ńbẹ̀, Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ náà wà ńbẹ̀. ṣùgbọ́n nígbà tí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tó dé síbi ètò ọ̀hún tí ó kí gbogbo èèyàn tán ni ó dé ẹ̀gbẹ́ Aláàfin Ọ̀yọ́. bẹ́ẹ̀ Aláàfin Ọ̀yọ́ tó wà lórí ìjókòó ó nawọ́ sí Olúbàdàn láti kí i káàbọ̀, ṣùgbọ́n tí Olúbàdàn kọ̀ láti bọ Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ tí ò tiẹ̀ dá lóhùn tí ò kí tó sì gbé ojú sẹ́gbẹ́ kan. ọ̀rọ̀ yìí ló máa di ariwo ńlá tó sì jẹ́ pé dàsìkò tí à ń ṣe àkójọpọ̀ ròyìn yìí lórí ẹ̀rọ ayélujára ìṣẹ̀lẹ̀ náà làwọn èèyàn ń sọ nípa ẹ̀jù tọ́rọ̀ ọ̀hún tó sì di àríyànjiyàn táwọn èèyàn ń jẹ́ àyàn sí gidigidi. ṣá o tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. a gbọ́ pé lọ́dún tó kọjá lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 2025 December 15 2025 ìní ìjà àwọn méjèèjì ló tó lágbára sí i. a gbọ́ pé bó tiẹ̀ jẹ́ pé síwájú ìgbà náà èdè àìyedè àti ìkùnsínú ti ń wà láàrin Olúbàdàn àti Aláàfin lórí ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fẹ́ fi Aláàfin Ọ̀yọ́ ṣe alága títí ayé permanent chairman Ọ̀yọ́ State Traditional Ruler Council. ilé gangan la gbọ́ pé ó bí ìjà wọn gan láti ilẹ̀, ṣùgbọ́n níbi ìṣẹ̀lẹ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún tó kọjá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ inú fẹ́ ṣàfihàn lógò tí wọn yóò fi ṣayẹyẹ 50 years tí ìpínlẹ̀ Ọ̀yọ́ pé níbẹ̀ náà sì pé Aláàfin Olúbàdàn àtàwọn ọba ńláńlá ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n t'Aláàfin ò lè lọ lọ́jọ́ náà tó sì rán aṣojú ẹ̀yìn ọ̀kan lára àwọn ìjòyè níbẹ̀ ni wọ́n ti gbé àga aṣojú Aláàfin Ọ̀yọ́ sí ipò àkọ́kọ́ tó sì gbé ti Olúbàdàn sípò kejì. nígbà tó Olúbàdàn débẹ̀ níṣẹ́ ló yarí pé ńgbà t'Aláàfin Ọ̀yọ́ fúnra ẹ̀ wá ìjòyè lásánlàsàn kò gbọdọ̀ jẹ́ olórí fóun bẹ́ẹ̀ àti pé kán tó àga náà tò. ibẹ̀ lọ̀rọ̀ sì ti di ariwo tó fi di pé àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tún àga náà tò, wọ́n gbé àga Olúbàdàn síwájú ti aṣojú Aláàfin. ọ̀rọ̀ yìí ní àwọn ọmọ Ìbàdàn ni wọ́n padà sọ di nǹkan tí ọba Ládọjà náà tóun náà sì padà sọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ìpè kò sọ́ba kan tó láṣẹ kọjá ìjọba ìbílẹ̀ àti pé òun ò láṣẹ kọjá ìjọba ìbílẹ̀ 11 tó wà níbàdàn, gbogbo ọba náà ò sì láṣẹ kọjá ìpínlẹ̀ wọn, èyí tí ó fi ń sọ̀kò ọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́. ìṣẹ̀lẹ̀ láti gbọ́ pé ó ti kọ́kọ́ ń bí wàhálà abẹ́lẹ̀ láàrin wọn kó tó wá di wípé ti ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí ó fọ́ gbogbo ẹ̀ lójú ó di ṣù àtàyànyàn.